tó ẹ mo kí wa kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta kọ́lọ́run ṣàánú wa. Òní ó dùn fún wa, a dẹ̀ kú ìsinmi ayọ̀ ni òní ó jẹ́ fún wa o. Ẹnìkan ló máa sọ̀rọ̀ kan, ó ní òun wá títí òun ò rí gbètú tó dájú mọ́. Òun ti gbìyànjú tí òun ò rí gbètú tó dájú mọ́ tó jẹ́ kíákíá. Ṣé pé gbètú iṣẹ́ kíákíá ni gbètú, tó bá pè ń gbètú iṣẹ́ kíákíá ni máa ń ṣe. Ó sì lákọ ó lábo ní gbètú, bẹ́ẹ̀ ni ó ní akọ ó ní abo. Akọ gbètú gbọ́dọ̀ máa dáhùn ní ìmí ní kíákíá ni, ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dàbẹ̀ ni pé ó ń jẹ́ kí oògùn falẹ̀ lásìkò tí ti wà yìí. Òun ni pé gbogbo àwọn nǹkan kan wà tí ò sí bẹ́ẹ̀ láyé ìgbà yẹn tó jẹ́ pé ó ti wà ní ìsinyìí. Gbètú tí mo wá fẹ́ fi sílẹ̀ yìí, gbètú àwọn ọlọ́dẹ ni mo fẹ́ kí, ṣùgbọ́n kì í ṣe gbètú tọ́mọ kékeré lè lò ó, torí pé ọmọ kékeré a máa sinú bí. Ọmọ kékeré mi sì wà láyé ìgbà yẹn, dádì mi wọn ò fi ọwọ́ tẹ inú báyìí, wọn ò ní inú yìí kò rí kùn gba nǹkan sí, kò rí kùn gba nǹkan sí. Ẹ ń gbà pé nínú fídíò mi kan mo sọ̀rọ̀ kan pé iṣẹ́ gbólóhùn ó wà lọ́tọ̀ o, bí oògùn ṣe wà bẹ́ẹ̀ ni gbólóhùn ṣe wà. Ọ̀rọ̀ fẹ̀ làwọn àgbàlagbà máa ń pè é, bẹ́ẹ̀ ló ṣe wà. Mo rántí pé dádì mi sọ̀rọ̀ kan lásìkò kan pé àjọ jókòó báyìí ni wọ́n wá ṣe báyìí, wọ́n ní tí ó sì kù díẹ̀. Mo ní kí ni nǹkan tó kù díẹ̀? Wọ́n ní àwọn rántí gbólóhùn kan ni. Gbólóhùn táwọn wá rántí, wọ́n dìde wọ́n jáde síta, wọ́n wá padà wọlé padà. Àwọn rántí gbólóhùn kan, àwọn wá ń rántí ẹ̀, àwọn fẹ́ máa rán gbólóhùn yẹn làwọn ṣe dìde, torí pé gbólóhùn yìí gbogbo etí tó bá gbọ́ gbólóhùn yẹn, gbogbo etí tó bá gbọ́ ni nǹkan ó ṣe. Ìgbà náà dẹ̀ rí iṣẹ́ mọ̀ kọ́lọ́run kó ṣàánú, àti sọ nǹkan nù tó pọ̀. Mo wò pé èmi ò fẹ́rù gbogbo kíní báwọn, èmi ò fẹ́ o. Wọ́n ní gbogbo etí tó bá gbọ́ ni nǹkan ó ṣe. Bẹ́ẹ̀ ni àwọn tó lè testify sọ̀rọ̀ yìí, wọn tí ì kú, wọ́n sì wà tó ṣeé ṣe kí wọ́n rí fídíò mi kan gbọ́, kan máa sọ pé bó ṣe rí nìyẹn. Bàbá ní gbólóhùn tá à ń sọ yìí, ibi tó burú dé, tí èèyàn àti ìyàwó èèyàn bá jìjọ sùn sórí bẹ́ẹ̀dì kan náà, tẹ́ ẹ jọ sùn, tẹ́ ẹ bá rántí gbólóhùn yìí, ẹ gbọ́dọ̀ dìde láti lọ pè níta, torí tẹ́ ẹ bá pè é, tẹ́ ẹ mí èmí ẹ̀ sí ìyàwó yín lára, ẹ pé jáde o, nǹkan míì lè ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́. Níbi tí wọ́n ní gbólóhùn yìí ní agbára dé, gbólóhùn lásán ni o, gbólóhùn lásán. Nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá o, àwa la kàn ti sọ nǹkan nù. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn bàbá yẹn ti gbé lọ sọ́run. Ẹni tó ní kò sí, póun ò rò pé gbètú tó jẹ́ pé ó wà mọ́, mo fẹ́ kí ẹ jẹ́ ká gbìyànjú gbètúgbètú yìí, ká wò bóyá ó ṣì wà bí ò sí. Ẹ bá mi wá ewé ọlọ́yìn, ẹ fi sórí ọlọ. Èèrà jàǹtìrìrì ẹ fi lé sórí ọlọ. Ewé kọ̀yìn sọ́run ẹ fi sí. Aṣọ èélà ẹ fi sí. Kànkan aláìsí tán fi wé aláìsí ẹ fi sí. Ẹ wá fi ẹ̀wọ̀n òní kíní kan ìṣèyàn kéèyàn máa ra dúró àbí kíní kan, so méjèèjì ẹ fi sí. Tẹ́ bá ti fi sí, ẹ wá lọ papọ̀. Eku tí ẹ̀bìtì pa, ẹ dẹ ìbìtì ìjọ tó bá pa náà lẹ́sìsẹ́ yẹn,
ẹ yọ ọkàn rẹ̀ ẹ fi sí ẹ lọ̀ pọ̀, ẹ wá kó sínú aṣọ olùwọ̀. Tẹ́ bá ti kó sínú aṣọ olùwọ̀, abẹ́rẹ́ ajáde abẹ́rẹ́ ẹ rọra gé tíntín ìdí ẹ̀ yẹn ẹ fi sí ẹ wá dì, ẹ wá gbà ní àwọ̀ mọ̀nàmọ́ná. Tẹ́ bá ti gbá láwọ̀ mọ̀nàmọ́ná, ẹ lọ sí ilé ìtànpẹ́pẹ́, ilé ìtànpẹ́pẹ́ táwọn ìtànpẹ́pẹ́ wà nílé wọn ń bẹ̀lẹ́ lọ rẹ́ sí. Pẹ̀lú ògo lọ́jọ́ tẹ́ bá rẹ kínní, àwọn ìtànpẹ́pẹ́ yẹn ò lè lọ́jọ́ méje ń bẹ̀ mọ́ tán fi máa kó lọ, tí wọ́n fi kó jáde. Ẹ wà lọ mú, ẹ jẹ́ àdánwò bó o ní gbólóhùn rẹ̀. A ní mọ̀nàmọ́ná ìṣíjú ojú ẹni máa pa, kọ̀yìn sọ̀rùn ìṣíjú Elédùmarè, abẹ́rẹ́ ajáde kí ìrojú gbokùn dúró, bẹ́bí tí bá peku apá tiyètiyè, ọjọ́ tọmọdé bá jọyìn ayé ní rọ̀yìn ọ̀run, ọjọ́ tán bá ti pa olùwọ̀ ọjọ́ náà gbaṣọ lára. kíákíá ní sí àṣírí tí mo fi sílẹ̀, kíákíá, kò dọ̀la, kò di wàláì, kò di wákàtí, kò di ìṣẹ́jú 5, kíákíá ni. Ṣùgbọ́n gẹ́gẹ́ mo sọ, mo sọ̀rọ̀ kan níjọ́ tí mo fi abo kan lẹ̀ tí mo ní obìnrin kan wà lórí machine, ọlọ́kadà tó gbé sọ pé ó gba ìpè tó gbà yìí, ó lẹ́ni yẹn ní kò ń lọ bẹ́ sódò, ó sì fẹ́ bẹ́, tí bá ti pé ètè rí àwọn èèyàn ra mú kan dì mú. Ẹni tó wà lóṣogbo lọ́jọ́ tí mo sọ yìí tó rìn kọjá lásìkò yẹn á mọ nǹkan tí mò ń sọ. Mo débẹ̀ tí mo róbìnrin yẹn, wọ́n dì mú tó ní wọ́n ní kò ń bẹ́ sódò ni, wọ́n ní kò ń bẹ́ sódò ni, wọ́n ní kò ń bẹ́ sódò ni. Ànígbà pé aburú lórí àwọn ọmọ wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣọ́ra sí o, wàláì, ẹ jẹ́ ká ṣọ́ra sí o. Ṣùgbọ́n gbogbo abiyamọ tó bá bímọ tó náà ń retí àbọ̀ tó dáa lórí ọmọ ẹ̀, kò ní rán ọmọ lọ́wọ́ níṣẹ́ dé tòrutòru o, wàláì, kò ju mo ṣe sọ yẹn lọ. Torí àwọn irú ẹni tó pé èèyàn pé kó lọ́ọ́ bẹ́ sódò, ẹ dákun kí ni ò lè ṣẹlẹ̀. Mo sọ eléyìí nítorí àwọn tí wọ́n yìí ṣe ojúlówó ọmọ Yorùbá tí wọ́n mọ̀ tún máa ṣeré, tí wọ́n mọ̀ sọ̀sọ̀kúsọ pé gbàtẹ́ mọ̀ pé ẹni fi sílẹ̀ pé kí lẹ fi sí. Èmi tọ́jú ẹ̀ pamọ́, ó ti pẹ́ tí mo ti ń wà, alẹ́ àná ni mo túlé kan lórí pẹpẹ. Mo wá wò pé kíní yẹn wà ń bì, mo ì ti bóríṣiríṣi ẹ̀ pàdé. Ọlọ́run ó gbà fún wa. 07083907513 ìyẹn ò lọ. 09072793348 08061408254. ẹ mọ̀ pé wá o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ, tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá a fi sílẹ̀, ẹ mọ̀ pé wá. Ṣùgbọ́n ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp tẹ́ bá ní ìbéèrè, ẹ fọwọ́dù sẹ́yìn gangan ìbéèrè tẹ́ ní ẹ wà sọ sí lábẹ́. Àwa náà ò fi ní mọ̀ dààmú ká tó rántí. Ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ ló jẹ́ pé iṣẹ́ tó ti pẹ́, iṣẹ́ tẹ́yìn ò bá dẹ̀ kì í ṣeré tí ò wá déédéé, ṣe mọ̀ pé ó ṣeé ṣe. Ìdí tí mo fi sọ pé torí tí ẹ bá pè wá tá a bí sì, tá a gbé kọ́, tá a ń sáré sọ̀rọ̀, tá a lè dáhùn ìbéèrè, ẹ mọ̀ wò pé ẹni yìí láfojúdi. Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ o. Ìdí tá a fi sọ pé tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, lórí eléyìí tó ṣe é fi sílẹ̀. Àwọn kan wà tó yẹ pé àdéhùn la fi gbà pẹ̀lú búra tá a láàní pé kò ní jáde pa àní fi sílẹ̀. Tá a bá wá sọ lórí nẹ́ẹ̀tì, a rí pé kò dájú pé ó yẹ ká àní ṣàlàyé ẹ̀ tán nítorí pé àti búra lé lórí. Kò sí ẹni tó lè pè wá àní dá lóhùn lórí ẹ̀ fún béèrè lórí ẹ̀, torí pé àwa wá kiri àgbà pé a fẹ́ máa fi ṣiṣẹ́ nǹkan jẹun títí wá, àti pé ká lè tọ́jú ẹ̀ pamọ́. Òun ni Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Mo kí gbogbo ọmọ Gíẹ̀sì fans club pátápátá, ẹ já wọlé padà o. Mo kí wa o, Ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa. Gbogbo àwọn tí wọ́n subscribe sí YouTube channel Ọmọ Gíẹ̀sì TV, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o, ẹ ṣé o.